mo kí wa lórúkọ Jésù Kristi kú ojúmọ́ nínú ilé tẹ́ tí ń gbọ́ mi. Báwo ni náìtì yín, ṣé ẹ enjoy ẹ̀? Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Láàárọ̀ yìí ẹ jẹ́ n sáré ṣe ìfilọ̀ yìí kí n tó gbàdúrà fún wa. Ọjọ́ tó kẹ́yìn nínú ọdún yìí, ṣé ẹ gbàgbé ní program wa tí a máa ń pè ní báyìí ni Olúwa wí. Ohun tí ènìyàn wí kọ́ ló ṣe pàtàkì bí kò ṣe kí ni Olúwa sọ. Kí ni Olúwa sọ nípa ọjọ́ ọ̀la rẹ? Kí ni Olúwa sọ nípa ìdílé rẹ àti ìgbéyàwó rẹ? Kí ni Olúwa sọ nípa iṣẹ́ rẹ? Ẹ wò ó máa nítumọ̀. Àjọ máa pàdé pọ̀. It's going to be a teleconference prayer meeting. Ẹ wò ó, èyí tá a ṣe lóṣù tó kọjá, àwọn èèyàn ti ń pè, wọ́n ń jẹ́rìí sagbára Ọlọ́run torí wọ́n rí ọwọ́ Ọlọ́run. Tóṣù yìí náà, ó tún ti ń kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ọjọ́ tó kẹ́yìn oṣù náà la fi sí. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ̀yin tẹ́ wà ní Europe, ẹ̀yin tẹ́ wà ní Austria, ẹ̀yin tẹ́ wà ní Africa, ẹ̀yin ará Asia, ẹ máa ń gbáradì. À ń pò pọ̀ lọ́wọ́ information yẹn á tó jáde torí a gbọ́dọ̀ kọ́kọ́ tẹ̀síwájú Olúwa náà dáadáa lẹ́kùnrẹ́rẹ́ ká tó gbé sórí afẹ́fẹ́. Ẹ fi sọ́kàn, á nítumọ̀, á bògòdé lórúkọ Jésù nínú ilé tiyín náà. Ìpàdé àdúrà kejì ìyẹn máa wáyé ní oṣù tó ń bọ̀ láti ọjọ́ 1 sí ọjọ́ 21 from February 1st to February 21 is apostolic prayer retreat wa for 2017 pẹ̀lú àwẹ̀ àti àdúrà 21 days. Ẹ wò ó, bàbá pastor náà máa wà nínú ẹ̀mí, ó máa wà ní orí òkè ẹ̀mí lọ́jọ́ náà for that 21 days. A sì máa jíṣẹ́ ohun tí Olúwa rán sí gbogbo àgbáyé. Ẹ wò ó, ẹ fi sọ́kàn, ó máa nítumọ̀. Program yìí a máa ní handout fún àdúrà prayer bulletin tá a máa ń ṣe. Á tó yín lọ́wọ́. Bó máa ṣe tó yín lọ́wọ́ náà, á jẹ́ kí ó di mímọ̀ fún yín. Àwọn tá a jọ ṣe lọ́dún tó kọjá, wọ́n láì díẹ̀, ṣùgbọ́n àwọn àfikún kan wà sínú ẹ̀ lọ́dún yìí tí a máa jẹ́ kó tó wa létí bí bá ṣe ń lọ. Ẹ má gbàgbé, ní ìparí oṣù yìí ní teleconference wa, ìkejì tó bá di February 1 di February 21 ní apostolic prayer retreat wa. Ìyẹn náà máa le, ó máa nítumọ̀, ó máa lágbára. Ẹ fi sọ́kàn, ẹ jẹ́ ká máa múra sílẹ̀. Mo sì mọ̀ pé àdúrà yóò gbà fún wa. Kí n tó gbàdúrà fún wa láàárọ̀ yìí, ohun tí Olúwa ní, tí Olúwa fi bá wa sọ̀rọ̀, tí Olúwa fẹ́ fi bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí, la rí nínú ìwé Isaiah chapter 1 verse 19 and 20. Isaiah chapter 1 verse 19 and 20. Ẹni kí ló ti sọ? Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin yóò jẹ èrè ilẹ̀ náà. Kò ní ṣe ìlú tó wà. Oníwèé ìgbèlú, oníwèé ìgbèlú. Ọmọ ọbẹ̀ ní ọ̀tà bó kì í ṣọmọ ọbẹ̀. Wàá jèrè ibẹ̀. Nítorí pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀, gbogbo ìlú tó wà tí wọ́n ń gba físà lọ́wọ́ ẹ̀ kó tó wọlé, tí wọ́n ní kó sanwó lé kó, Ọlọ́run ló nílẹ̀ ibẹ̀. Ọlọ́run wá sọ fún mi láàárọ̀ kí n sọ fún ọ pé bó o bá ti gbọ́ràn sóhun lẹ́nu, òun mọ̀ bóun ó ṣe code àti bóun ṣe lè decode ìlú tó wà tí ó pọ̀rọ̀ fún ọ. Verse 20, ó ní ṣùgbọ́n bí ẹ bá ṣọ̀tẹ̀ tí ẹ sì wárun kì, ó ní idà la ó fi pa yín run pé látẹnu Olúwa láti wí. Olùfẹ́, ẹja farabalẹ̀ wo tá ń là kọjá. Ṣé kìí ṣe àìgbọ́ràn gan ló ṣokùnfà ogun tó dé bá wa? Ẹlòmíì wà l'Àbújá, ẹlòmíì wà l'Ékòó, ẹlòmíì wà ní Kaduna, bí ẹni tí ò kó lábúlé wọn. Ọ̀pọ̀ ìgbà gan ni ó tún máa lálàárí pé òun roko lábúlé. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lọ tó ti lé lọ́gbọ̀n ọdún, 40 ọdún, á tún ríra rẹ̀ tó wọṣọ náà sọ́rùn. Nǹkan òjọ̀ kan, ẹlòmíì ò lè wálé mọ́. Ẹ wo, Bàmántìn lẹ́lòmíì ń gbé, Bàmíntìn. Washington lẹ́lòmíì wà. Ṣùgbọ́n ayé ẹ̀ náà tìǹtìǹ bí agolo báyìí náà ni. Ṣé kìí ṣe àìgbọ́ràn ló ṣokùnfà? Ẹ wo ọdún tẹ́yìn náà ti kú òǹlé. Ẹ ti dìyà ìlú èbó, ẹ ti di bàbá ìlú èbó, ṣùgbọ́n ẹ ò rí nǹkan tọ́ka sí. Lóòótọ́ owó wà, aṣọ wà, ṣùgbọ́n ṣé ẹ ní ìdílé aláyọ̀? Báwo ni ilé yín ṣe rí? Báwo lọ̀rọ̀ ọmọ yín? Báwo lọ̀rọ̀ ìgbéyàwó yín? Báwo lọ̀rọ̀ iṣẹ́ yín? Olúwa rán mi ní kùtùkùtù àárọ̀ kí n wá sọ fún yín pé ìgbọ́ràn ṣe pàtàkì.